Concerning the topic, WhatsApp. WhatsApp dá lọ́pọ̀lọpọ̀ nítorí pé at times as students in our faculty a lè fẹ́ pass information. So kò dẹ̀ possible kó jẹ́ pé ìgbà míì èlé la fẹ́ ra káàdì nígbà míì ká tó ní a fẹ́ ra káàdì nísìnyí káàdì gan consume owó. So tá bá ti ní MB àkọ́ hello kí lecture máa wà lọ́la o lecturer fẹ́ rí wa lọ́la o this and that, so a lè fi reach out ara wa and ó dẹ̀ wà very very easy to open. Just if you tó bá ń pín Nokia phone ni, just go to their site, you download it and you start using it. So very very easy to register. WhatsApp wúlò oríṣiríṣi nǹkan. A máa ń fi ṣe nǹkan gidi nípa messages bíi ní a fẹ́ reach ọ̀rẹ́ wa, a máa text message. Ó dẹ̀ wà easy. And láti rí WhatsApp tún help wa ní ọ̀nà míì. Nígbà a lè ti rí àwọn ọ̀rẹ́ wa nígbà míì lọ́jọ́ ti pẹ́. But a rí picture, recent picture ó tún máa help láti rí recent pics. So nǹkan tá a lè fi WhatsApp ṣe nìyẹn. Messages, a lè send videos, a lè send the music, pictures and any other things.